Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti láǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa rajà. Ní èní a máa polówó jewelries fún yín, àwọn Brazilian gold, àwọn oríṣiríṣi jewelries tó wà òkè a máa polówó ẹ̀ fún yín ní ọwọ́ alẹ́ yẹn. Ẹ pàdé mi Kẹ́mi Bùkọ́lá ní Kembi Show. Àwọn aṣọ oríṣiríṣi àti bá yín kó àwọn aṣọ tó wà òkè tẹ́ pé kò dẹ̀ wọ́n àti bá yín kó síbẹ̀. Tó bá dẹ̀ dé alẹ́ àbá yín polówó jewelries síbẹ̀ láwọn oríṣiríṣi tó yẹ pé ẹ máa wọ̀ lọ sí patí tó yẹ pé ẹ bá rà á ọdún mẹ́wàá 15 years ẹ ṣì ń lo nǹkan tí ò ní dúdú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So bó ṣe jẹ́ nìyẹn o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ká ṣe pápápá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa jábélé àti awíkoko àti ìlú Ìgàngán àti àwọn nǹkan míì tí ta bá lè mẹ́nubà à sọ nípa ẹ̀ lénìí. Àkọ́kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí jábélé yìí. Ní àtọ́jọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ pé jábélé ó betray Sunday olóyè Sunday Igboho kìnìkan èmi tẹ́ bá gbàgbé tó bá wo fídíò mi. Kò sí gbogbo nǹkan tí ẹ ń pariwo ẹ̀yin tẹ́ wà lọ́rùn láyìn èmi ò rí nǹkan tó special bẹ́ẹ̀. Ìgbé èèyàn betray èèyàn kí ló special bẹ́ẹ̀? Ọmọ ìyá tó ń jọ bíyàn gan tó jọ ọmọ ìyá èèyàn gan ó ń dàyàn. Ìyá tó ń bíyàn gan ó ń dàyàn. Àbúrò tó ń bí tẹ̀lé yàn ó ń dàyàn. Ọkọ ń dà ìyàwó ń da ọkọ. Ẹjọ́ tó náà kí lẹ wá ń gbé pọ́n tẹ̀lé tẹnumọ́rọ̀ yìí. Mo jáde ní ọjọ́ yẹn mo ní ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí fa wàhálà ní online. Ẹ já mi kúrò lórí ọ̀rọ̀ yìí. Jábélé betray olóyè Sunday Igboho lẹ́yàtọ̀jọ́ táyé ti dáyé lúrú ẹ̀ ti máa ń ṣẹlẹ̀. Lẹ́yàtọ̀jọ́ tí wọ́n ti dá wa lórí ilẹ̀ alàyè yìí nínú bíbélì gan ṣé Júdásì ò betray Jésù Kristi ni? Bẹ́ẹ̀ àwọn òjíṣẹ́ tó ti wá tó ti lọ ó ti ń ṣẹlẹ̀ látọ̀jọ́ tó ti pẹ́. Nǹkan tẹ́ ẹ̀ bá ti ẹ̀ ṣe lórí ọ̀rọ̀ máa ẹ̀ ní pé ẹ̀ bá fìjà fọ́lọ́run jà kẹ́ wá wo nǹkan tó gbẹ̀yìn Júdásì nínú bíbélì ṣé ẹ mọ̀ ẹ̀yin tèmi ó padà pokùnso ni. Owó tó gbà lórí Jésù kò padà náà. Bẹ́ẹ̀ lẹ̀ bá ṣe fi ẹnikẹ́ni ní ṣọ̀rọ̀ jábélé nìkan ni mo sọ ẹnikẹ́ni tẹ́ bá gbé ó dalẹ̀ olóyè Sunday Igboho ó ṣe kinní kan kò sí bí a ṣe lè máa ṣerú kan báyìí nǹkan tí olóyè gbé sọ́wọ́ yẹn kí ẹ má rí irú ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ní àárín tó máa tẹ̀lé kò sọ́gbọ́n ẹ̀. Bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nìyẹn. Bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ wá gbà bí ẹni gbàgbọ́ tó bí pé nǹkan tó special tẹ́ ẹ̀ rírí. Ẹ wá ń gbé ó ṣe kinní kan ẹ fi máa yẹn lẹ̀. Ìdájọ́ wà ní ọwọ́ Ọlọ́run. Gbogbo tí wọ́n bá ṣẹlẹ̀ láyé yìí ẹ má jẹ́ ká máa kàn ṣe máa dájọ́ lọ́wọ́ ara wa ẹ bá ti sọ̀rọ̀ yẹn tẹ́sán lẹ́ẹ̀kan tẹ́sán lẹ́ẹ̀mejì ẹ gbàgbé ẹ̀. Ẹ jẹ́ kí epo àti iyọ̀ olóyè Sunday Igboho kó máa lọ bí àti dáadáa tó ló ṣe fún òun tó ló fẹnu ara ẹ̀ sọ pé olóyè Sunday Igboho ṣe dáadáa fún òun. Ipò tó ń dé nínú òṣèlú ipò náwó olóyè nínú àtọwọ́ Ọlọ́run. Irú yẹn wá sọ pé ó da irú èèyàn báyẹn ẹ wá ń gbé wá ń ká yín lára. Ṣé ẹ̀yin lẹ fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara yín ni? Ẹ lè ṣèdájọ́ lọ́wọ́ ara yín. Ọwọ́ Ọlọ́run nìdájọ́ wà. Àti pé ẹ̀rí ọkàn gan ó pààyàn jù pé kí ẹ máa sọ̀rọ̀ yàn kí ẹ máa pé ó ṣe ẹ̀rí ọkàn ó yára pààyàn jù láyé. Ẹ jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ àwọn èèyàn tó wọ́n bá dúró nídúró pé wọ́n ń dalẹ̀ olóyè. Lẹ́yìn ilé gan táwọn míì bá tún jáde gan ẹ bá ti sọ lẹ́ẹ̀kan ẹ sọ lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì ẹ fi wọ́n lẹ̀ ẹ fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Ìdájọ́ Ọlọ́run ló máa ń milẹ̀ ìdájọ́ èèyàn kò síbi tó dé ṣùgbọ́n tí ìdájọ́ Ọlọ́run bá dé ọ̀tá gan máa bẹ́ nìyẹn sunkún ọ̀tá ẹ̀ tó fẹ́ kó kú tó bá rí i pé ayé ẹ̀dínlá dáradára ó di jálajàla ọ̀tá ló tún máa sọ pé àánú ẹ̀ nídìí ẹ̀ ṣe mí ọ̀tá ẹ̀ ní o torí ìdájọ́ yẹn á ti kọjá òye èèyàn lọ. Ẹ wá ń bá lọ ẹ ń bọ́rọ̀ yìí lọ. Ó wá di pé jábélé gan kò lè jókòó ibi tí wọn bá ń parọ́ mọ́ mi
pé nǹkan tí mi ṣe tí wọ́n ní mo ṣe tí mi ṣe, ọkàn mi máa balẹ̀ ni. Mo sọ wípé ẹ̀rí ọkàn le gan, ọkàn mi máa balẹ̀ ni. Jábélé wá lọ lọ́tún lọ lọ́sìn lẹ́bi pé lẹ́ni mo tẹ̀ tó wá wo fídíò kan, ó wá lọ gbé lánàá lákọ́kọ́ gbẹ́ pé wọ́n ti gbé Awíkoko. Jábélé náà ló gbé, àárọ̀ yìí ni mo ń gbọ́ o, bọ́ọ̀ náà ti fi sílẹ̀. Ẹjọ́ tó Ọlọ́run Jábélé, kí ni nǹkan tó fẹ́ gbà nínú gbogbo nǹkan tó ń sọ yìí? Pé o ṣàfẹ́ fi hàn pé àmì ìdálẹ̀ olóyè ní ìdálẹ̀ lóyè ò ní ìdí ẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ló dalẹ̀, kò ó tẹ̀ ní ṣe bí ipò gbọ́ngbà tó ti wá síta tó ti sọ pé ní iṣẹ́ kọ́mi, á dẹ̀ dákẹ́, wà á máa wò báyìí. Ẹni tó bá parọ́ mọ́yàn náà, ìdájọ́ ẹ̀ náà wà. Ìdájọ́ aparọ́mọ́ni tako ni ó wà lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìdájọ́ ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ó wà lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tá a bá ṣe lẹ́yìn ìdájọ́ ẹ̀ wà. Ọlọ́pàá mú ìyẹn òtútù ó wá ṣe nǹkan táwọn kan ti ṣe. Ẹgbẹ́ tó lẹ́yìn Yorùbá mú fẹ́ bèrè kan lọ́wọ́ yín. Ṣé èpèdè ló wá ń rẹ́ni ní ọ̀rọ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ń sìn? Ẹ fẹ́ máa fi èpè máa fi pa àwọn èèyàn lẹ́nu mọ́. Pé ẹ jẹ́ kó sọ̀rọ̀ tó bá ti gbépè síta, ẹ wo èpè òṣìṣẹ́ níbi kankan. Ẹ wo Dárà tó ń ṣépè mú látọjọ́ sí nìsín, nǹkan kò máa ṣe Dárà. Ẹ má jẹ́ ká máa gbàgbọ́ lórí. Ṣé rí èpè gan máa ń wò kó tó jà? Nígbà tó wá gbàṣẹ síta ní ìsìn tó wá ń ṣépè, ṣé kí olóyè gan bá dé gan tó bá rí gbogbo nǹkan tó ń ṣe ẹ̀gọ́ ṣòro pé ó máa sọ pé nǹkan tó ṣe yóò dáa? Kò lè sọ bẹ́ẹ̀. Ojú ọ̀dàlẹ́rọ̀ lóye máa fi wù ẹ́. Kí ló gbé kí la jù? O ti wá síta, o dẹ̀ ti rí nǹkan báyìí o ò ṣe o, nǹkan bá àwọn èèyàn náà dẹ̀ ti bọ́ síta, irú àwọn náà ti bọ́ síta pé kán fi arákùnrin tẹ̀ tí mọ̀ ń gbà yẹn pé ẹ fi arákùnrin yìí lẹ̀. Tó bá ní òṣè fi ilẹ̀ èwo ní wàhálà tá a sọ àwọn èèyàn míì náà dẹ̀ tún jáde wọn tún sọ. Ṣùgbọ́n nǹkan tó wá wò pé o lè ṣe ń sìn, àwọn kan ti ṣe, wọ́n fi pa àwọn kan lẹ́nu mọ́. O wá ń wò pé òkè tí bá tiẹ̀ sọ̀rọ̀ yìí, tí bá ṣe nǹkan tí mo ṣe yìí, ẹnu wa pamọ́. Kò síbi tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kò sí ibi tó ti lè ṣe, kò lè tí ẹ lè happen ni. Tó wá pé lóòótọ́ ni Jábélé ṣe nǹkan yẹn, àwọn èèyàn yìí máa sọ. Lóòótọ́ o lè fọlọ́pàá mú Awíkoko kó pa lẹ́nu mọ́, kó tún gbóògùn. Àwọn kan á tún sọ ọ́. Torí pé nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa kíyèsára. Ẹ jẹ́ ká máa kíyèsára. O ti ṣépè. O dẹ̀ tún lọ sórí àwọn program lóríṣiríṣi. And this program tí mo rí tí Jábélé ti lọ ní ìsá ti pé bí oríṣi 3. Ìyẹn náà ti tó. Bó jẹ́ mi ni Jábélé gan, máa gbé fóònù máa pe Awíkoko, ọ̀rẹ́ kò rí báyìí o, bó ṣe rí ni o. Ọ̀rọ̀ Awíkoko náà ò ń ṣe wèrè, òun náà já mi kúrò ńbẹ̀. Ṣùgbọ́n ẹ fẹ́ máa fi èpè, èmi ò tí ì rí. Ṣé èpè tẹ́ wá ń ṣe yẹn nílẹ̀ Yorùbá tá fẹ́ kó da èpè lẹ́yìn wá fi ń ṣàdúrà fún àwọn ẹgbẹ́ yín tó wà bẹ́ẹ̀? Ṣé bá ṣe fẹ́ gba Yorùbá nation náà ní orílẹ̀-èdè elépè? Tó bá yá ẹ ṣéǹjì ẹ wá orúkọ tẹ́ máa fún Yorùbá nation tó ń jà fún, because bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí, orúkọ tó máa bá yín fún kò ní dáa rárá. Kí ló dé? A bá sọ̀rọ̀ báyìí ẹ ti gbépè jáde. Ní ìgbà tí èmi ti délé ayé, wọn ò dédé gbépè jáde. Tó bá dé èpè jáde tó ń ṣe fún yàn, ẹni yóò lè ju 2 hours lórílẹ̀ àlàyé. Tó bá ní kó kú ó máa kú ni. Ṣùgbọ́n ẹ ti sọ gbẹ̀dì yẹpẹrẹ, ẹ ti sọ gbẹ̀dì rádaràda. Wọ́n ṣépè fún yàn ní ìsẹ́ni yẹn ti ń lo oṣù 2, kò tiẹ̀ sí ìkórí òfò. Àbátúwà bọ Awíkoko ní ìsìn, tó bá máa fi di kíní, nǹkan àwọn náà á tún máa yan, á tún máa kọ́lé mọ́lé, á tún máa ra mọ́tò mọ́ mọ́tò, á tún máa ṣe nǹkan gidi. Ẹ̀dẹ̀ ni ẹ ṣépè fún. Ẹ̀yin gan lẹ jẹ́ káwọn Haúsá sọ wá di èèyàn yẹpẹrẹ. Ẹ̀yin gan lẹ jẹ́ káwọn mọ́là, àwọn Haúsá mọ́là Fúlàní kan respect wa mọ́, because wọ́n mọ̀ pé agbófinfo ni wá. Wọn àti ìjọba ẹ ti gbé pé ẹ ti gbáṣẹ, ẹ ti máa halẹ̀ lórí irọ́ náà ni, lórí èké náà ni. Ẹ jẹ́ ká kíyèsára. Ẹ má jẹ́ ká máa fi nǹkan tó ń tìyàn lójú máa fi ṣeré. Ẹ má yẹ ká máa fi nǹkan tó ń tìyàn lójú máa fi ṣe pé ẹ̀ẹ̀kan lè já mi kúrò lọ́rọ̀ mi, kìnìkan. Ìyẹn ò dífá o. Ìyẹn kò dífá rárá. Tó máa sọ wọ́n ìmọ̀ à ń sọ. Láti tẹ́ ti ń sọ, tí mo ti sọ lọ́jọ́ yẹn pé káwọn já mi. Ẹ rí pé mi ì sọ nípa ẹ̀bọ̀ tí ó wá surprise mi bí àwọn kan ṣe lọ́jọ́ tí gbogbo ayé dẹ̀ dìde pé nǹkan tẹ́ ẹ ṣe ò dáa.
so ẹ ti wá wò ó pé nǹkan tó ń rè ní pé ká máa fi èpè máa pa àwọn èèyàn lẹ́nu mọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nípa ti ibẹ̀ yẹn nìyẹn. Ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ lórí ti Jábélé. Lórí ti ẹ̀yin ará Ìgàngán, ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù ẹni lọ́nu. Ẹ̀yin ará Ìgàngán ẹ̀ mọ́re, àfibi ṣólóore dẹ̀ nìyí. Ní ọjọ́ tí èmi ò gbé sẹ́yìn wa Awíkoko, Ọlọ́run dẹ̀ rí mi, ṣùgbọ́n mo kórìíra ẹni tí kò bá mọ́re. Tí èèyàn bá ṣoore fún ẹ, tó bá tún wá ṣe ibi fún ẹ lọ́jọ́ kan, oore tó ṣe fún ẹ yẹ kọ́kọ́ lọ wọ ẹ̀yìn kó o pa ọjọ́ kan báyìí ó dẹ̀ ṣoore fún mi o, jẹ́ kí n yáfi ẹ̀. Ó yẹ kẹ́ ẹ máa fi oore téèyàn bá ṣe kẹ́ ẹ máa fi wé ibi téèyàn bá ṣe fún yín. Kì í ṣe pé kíyàn ṣe oore fún yín o kó ṣe bí kékeré bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ti fáráyá tiẹ̀ ní rántí ẹ̀yìn mọ́. Ìwà yẹn pọ̀ jù láàárín àwọn ọmọ Yorùbá tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ní ọjọ́ tí wọ́n lọ sí Ìgàngán, ẹ má máa parọ́ máwọn èèyàn. Tí ẹ bá tó pé lóòótọ́ ni ẹ kò mọ̀ pé mi láìka máa gbowó orí burúkú tó máa ń gbà yẹn. Tó pé lóòótọ́ ni màá ti bọ́ta màá ti sọ̀rọ̀. Torí àwọn owó òṣì tó máa ń gbé mi gùn láìkẹ́. Ní ọjọ́ tí wọ́n lọ sí Ìgàngán lọ́jọ́ tí ilé jó tilẹ̀ jó, ó dìyàn mélòó tó jáde tó wá wo èyí tó wá kí n sí pé báyà ilé yín jó, ó dìyàn mélòó. Ṣèbó ara bíi náà lẹ rí àwọn Lady K tó ń mú tẹ́pọ̀ lọ́n ṣẹ̀ṣẹ̀ kó yọ àti àwọn èèyàn kọ̀ọ̀kan. Ṣebí ẹni tẹ́ rí nìyẹn, àwọn tẹ́ rí nìyẹn tó wá kí yín sílé, tó wò pé èèyàn wá wọ́n jìyà wọ́n jólé wọn tó wá kí yín sílé. Àwọn yẹn lẹ́yìn ará Ìgàngán lẹ wá pẹnupọ̀ lẹ wá sọ pé wọ́n jí yín lówó. Bọ́nà ti jí yín lówó, ó yẹ kẹ́ gbé ẹ̀rí jáde. Ẹ má kàn máa dúró síbi kan máa bọ ọmọlàkejì yín jẹ́. Ní ọjọ́ ẹ̀ mo rántí bọ̀bọ́ kan wà nílùú yẹn, ó máa ń sọ̀rọ̀ bí obìnrin báyìí, ohun ẹ̀ tí ń rín, òun gbogbogbò ló pe nọ́mbà, ló pe àkáǹtì nọ́mbà ìlú yín. Tí Awíkoko dẹ̀ pé ẹ dáwó sí àkáǹtì àwọn aráàlú yìí o, ní ìrírí tí Awíkoko ti gbé orú ẹ̀ nọ́mbà ẹ̀ jáde pé kẹ́ ẹ dáwó fóun lórí ọ̀rọ̀ Ìgàngán. Mi wà lè sọ bòmí ò bọ̀ lórí ọ̀rọ̀ Ìgàngán yẹn kò gbọ́ta pé kẹ́ ẹ dáwó fóun, never, kò ṣe é. Ìgbà tẹ́ wá wo nǹkan tó máa ṣe torí pé ó ń bá Jábélé ọmọ ìlú yín ní ọjọ́ yẹn gan, ṣé Jábélé gan ṣé ó wá sílùú yẹn wá bá yín kẹ́dùn. Ṣèbí àwọn Awíkoko náà jáde tó wá bá yín kẹ́dùn tó dẹ̀ bá ọmọ Yorùbá pé ẹ dáwó fún wọn o. Tí àwọn èèyàn míì náà dẹ̀ dáwó, mo dẹ̀ pé kò sí ni àwọn èèyàn dáwó. Ṣé nǹkan tó wá yẹ kẹ́ ẹ fi san àwọn tó dìde tó ń wá kí yín sílé tó dẹ̀ bá yín gbowó? Àsìkò ilẹ̀ wa mọ̀ pé Awíkoko ò dá, ó jẹ owó yín, ìkà ni yín. Ẹ̀yin ará Ìgàngán tẹ̀ bó ṣe láti ilẹ̀ gan mọ́re. Ṣèbí lẹ́yìn ìgbà tí Sunday Igboho wá jà fún yín, ìgbà yẹn ni àwọn olóṣèlú kan jáde tí gbogbo yín pọ̀ yá tẹ́ ẹ pọ̀ ẹ̀kọ́ tí ẹ rántí pé èèyàn kan wà níbi kan tó jìyà fún yín tó wá gbà yín lẹ̀, tí gbogbo yín dà tẹ́ ẹ pọ̀ mọ́re. Ẹni tó bá dẹ̀ ti mọ́re ní ayé yìí ó máa kù díẹ̀ káàtó fún tàn. So ní ìsìlẹ̀ Awíkoko wá dolè tí ẹ bá dẹ̀ gbébi tí Awíkoko ti gbé nọ́mbà tó ti gbé àkáǹtì nọ́mbà ẹ̀ sílẹ̀ pé kán máa dáwó fún yín fún àkáǹtì òun fún àwọn Ìgàngán. Ó máa yà mí lẹ́nu gan. Ó yẹ kẹ́ ẹ try ibi tó ti dáwó yẹn, ẹ gbé fídíò ẹ̀ síta, ẹ gbé fídíò bíi tí Awíkoko ti bọ́ta tó ti sọ pé kán dáwó fún òun tó jẹ́ pé ọ̀rọ̀ Ìgàngán ló ń sọ, ó dẹ̀ wá gbé tẹ̀pẹ́ dáwó síbẹ̀ o, kó wá bóyá wá gbó yẹn sákàǹtì ó wá fún yín àbí kẹ̀ kò fún yín o. Ẹ try kẹ́ wá gbé àkáǹtì yẹn síta. Torí ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí àlìkùámà bí ọ̀nà ṣe ọ̀run. Ẹ má máa ṣe báyẹn mọ́. Nílẹ̀ ayé tá a wà yìí, àwọn èèyàn máa ń wá ọ̀rẹ́ mọ́rẹ́, ènìyàn ń wá ọ̀tẹ̀ mọ́ta. Ẹ dẹ̀ máa rántí pé èèyàn kan wà tó ń jìyà ìmọ̀dí lórí ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ Ìgàngán ló fa wàhálà sí ọrùn olóyè Sunday Igboho di èní. Ìyà tí ọmọkùnrin yẹn ń jẹ ní Kútọ́nù àti Ìgàngán ìyà yẹn ló ti bẹ̀rẹ̀. Lílé tó lè lé àwọn Fúlàní bẹ̀rẹ̀ olóyè dùn wọ́n dọ̀la, kì í ṣe pé báyà nǹkan míì. Lílé tó lé wọn kúrò ní Ìgàngán ló jẹ́ kí wọ́n kọ́mọ́ yẹn lè di ọ̀rọ̀ tó pé wọ́n fẹ́ lọ pa tán pa àwọn èèyàn síbẹ̀. Wàhálà tó lọ ìjà yìí tó wá gbé ní Ìgàngán òun ló sì wà lára ẹ̀. Ẹ bá máa ṣe báyẹn mọ́. Ẹ bá fẹ́ báyàn jà kí gbogbo ayé mọ̀ pé yes ìjà tí mo ń jà lélẹ̀.
and account number tẹ́ ló gbé síta yẹn ẹ jáde kẹ́ jẹ́ gbogbo ayé mọ̀ torí tí ẹ bá gbé jáde èmi ṣe máa pè yín ní àfibíṣólóore èmi máa pè yín ní àfibíṣólóore ẹ̀yin ará Ìgàngán yẹn ẹ jáde ibi tí Awíkoko tó ti gbowó fún yín tí ò kó fún yín ẹ jáde ọ̀rọ̀ yóò sọ ẹ mọ̀ mi ò bú yín báyìí o mi ò ń búyàn o àlàyé la jọ ń ṣe fúnra wa torí etí tó bá gbà lọ kò ní gbà bọ̀ Awíkoko dẹ̀ ní kì í ṣe fámìlì mi mọ́ rí but kò ní dáa kí èèyàn ṣe yín lóore kẹ̀dẹ̀ máa fi ibi san fún kò ní dáa kí èèyàn ṣe yín lóore kẹ̀dẹ̀ máa fi ibi san oore fún kẹ́ máa fi ibi san oore fún oní oore tó ẹni tó ṣoore fún yín nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ yín lé nìyẹn kò yẹ yín báyẹn yín tèmi so ẹ̀yin ará Ìgàngán ẹ gbé ibi tí àkànnàbà tí Awíkoko ti gbowó tó ti gbowó lórí ọ̀rọ̀ yín ẹ gbé síta ẹ stop láti máa bà yín jẹ́ ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró ẹ stop ẹ̀ nígbà tí kò ṣẹlẹ̀ sí tẹ́gbà àwọn tá ẹ rí náà nìyẹn àwọn tó wá ń kọ́ yín nìsí pé kẹ́ máa bá Awíkoko jà nínú wọn mélòó ló wá sí Ìgàngán tá a rí tán fídíò yín wọ ọmọ ìlú yìí gan mélòó ló wá bá yín kẹ́dùn Lady K wá bàbá tó ṣe jáde lẹ́wọ̀n yìí náà wá pẹ̀lú Awíkoko gbọ́n ọlọ́kùnrin àwọn wá tán wá bá yín kẹ́dùn torí ìfẹ́ tí wọ́n ní sí ilẹ̀ wọn ò mọ yín rí náà àwọn kọ́ ló ní pé kí Fúlàní wá jó lé yín àwọn kọ́ ló rán Fúlàní wá àwọn náà kọ̀ tẹ̀ ń ṣe tiwọn fọ́lọ́run ìfẹ́ tí aṣíwájú wa Sunday Igboho tó ní sí yín làwọn náà ní ìfẹ́ tí olóyè Sunday Igboho tó ní sí yín nílùú yẹn òun náà ló jẹ́ káwọn náà dìde ọ̀rọ̀ mi ò ní jù báyìí ní apá abèmí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí eléyìí ò ní pọ̀ rárá nípa ọ̀rọ̀ tó ń jà ràn wọ́n fẹ́ yàwó wọ́n fẹ́ yàwó kíní kan tẹ wá ń gbàgbé ní gbàgbé ọtí tẹ wá ń bú bàbá ní bàbá kí ló ṣe yín ná ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ Yorùbá yẹn kí ló dé fi ń bú Wasiu Ayinde kí ni bàbá yẹn ṣe fún yín gangan Wasiu Ayinde ò ṣe nǹkan ṣe yín kò ṣe kọ́kọ́ fún yín ẹlẹ́bi ẹni tó yẹ kẹ́ ẹ dá lẹ́bi gan òun ni àwọn obìnrin tí wọ́n fẹ́ bàbá yẹn bàbá yìí ò ní wàhálà o bàbá ń jayé orí ẹ̀ lọ nìyẹn kí ló dé tẹ wọn Wasiu Ayinde ìka níyìn o àgbàyà níyìn o kò yẹ ẹni tó dé bú bàbá yẹn pé àgbàyà ni kò ní àkọlé kò ní respect Wasiu Ayinde ò ṣe fámìlì ẹni yẹn kò ní láti máa pẹ́ bàbá yẹn àgbàyà níyìn ẹni ibi níyìn ṣé àwọn tó lọ fẹ́ bàbá wọn ò mọ̀ ìpè nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe ló ti ṣẹlẹ̀ tipẹ́ ìgbà títí máa fẹ́ bàbá yìí ó ṣe ìyàwó kan ṣàwà ńlé gbà yẹn kí ló dé tíyàwó yẹn tí wọ́n máa pariwo ẹ̀ kiri òun náà gba kádàrá ni ẹ jẹ́ kí títí náà gba kádàrá àtòrí lílé ayé tó bá fì báyìí ó ń fì báyìí ni gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ pé bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹ wá jáde wá ń gbèjà títẹ̀ mi ò níjẹ̀yàn kan ń gbé mi ìdẹ̀ nọ́rọ̀ kan ti máa sọ ju wípé ẹ fi bàbá oníbàbá lẹ̀ ẹ fi Wasiu Ayinde lẹ̀ bàbá ń gbádùn ayé wọn nìyẹn gbogbo àwọn obìnrin táwọn fẹ́ẹ́ rí pé gbogbo wọn ló máa ń fáìn bàbá gan wọ́n máa jókòó bá wọn lẹ́yìn ọdún mélòó tó bá ti tún ṣe àwọn ọ̀rà bóyá ìgbà ṣe ń lọ bẹ́ẹ̀ náà làwọn náà fi obìnrin wọn fi ń lò gbà ẹ mọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀ wà wọ́n fi obìnrin wọn fi ń lo ìgbà so nígbà kan bá ti tún lọ báyìí wọ́n á tún wò pé ìgbà tí ẹ ti fẹ́ lọ wọ́n á tún mú mi so àwọn obìnrin tó yẹ ká máa bára wa sọ̀rọ̀ bàbá yóò ní ẹ̀bi kan kódà bàbá ò nẹ́bi kankan lójú tèmi o nǹkan tèmi ò ní lè gbà mi ò ní ṣe é àwọn tó dẹ̀ ń ṣe tọ́lá fún bàbá yẹn wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n láìkẹ́ bẹ́ẹ̀ ẹ jí kó máa lọ bẹ́ẹ̀ ẹ má máa bú bàbá ní bàbá náà aṣọ wedding tó bá gbowó èmi máa lọ wedding àjọlọ jẹ jollof rice o fried rice o gbogbo àjọlọ kó jẹjẹ ni àjọlọ gbá pàtí yẹn ni torí eléyìí ò sí kò tí ẹ ṣẹ̀ṣẹ̀ kankan bẹ́ẹ̀ bàbá yóò nẹ́ṣẹ̀ ó ti wà látàyà alálùmọ́lẹ̀ ní kíní yẹn ti ń ṣẹlẹ̀ ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ di èní ṣé a máa nípa àwọn obìnrin ò nọ́pọlọ ní àní àròjinlẹ̀ ni nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọmọlàkejì máa ń dúró máa wò ó pé kíní èmi ò fẹ́ kó ṣẹlẹ̀ sí mi màá dẹ̀ rí pé mo rìnrìn yẹn màá rí pé kíní yóò ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n irọ́ ni tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ní láfta ọdún mẹ́rin ní ìsìn ẹ̀ tún rí pé èèyàn míì máa tún gbórí wọlé bó ṣe wà nìyẹn o
ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ẹ pè mí fún aṣọ jewelry 08022111530. Àgbo ṣì ń tà. Bó tó bá ṣe lágbo ara ẹ kọ̀ tí ẹ pè mí kẹ́ ṣàlàyé fún mi. Àgbo wà lóríṣiríṣi tẹ́ máa fi tọ́jú ara yín. Ìwọ tí nǹkan ọmọkùnrin tí ò le dáadáa ẹ pè mí. And then ilẹ̀ wa oní 200 ti di 250,000, oní 300 ti di 350,000. Lágbára Ọlọ́run ògo wa máa búyọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ pàdé mi ní alẹ́, a máa ṣèpolówó jewelries. Ẹ ṣé, ó dàárọ̀. Ó dalẹ́.